pẹ́ láyé ó yẹ kó ṣọpẹ́. ọlọ́jọ́ ìbí mo bá èèyàn ó kú oríire. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday. Ó yá òkú oríire Ọláyínká o. Stephen Akande Olúwaṣeun MD CEO PSK Studio tó kárí ayé. Láṣẹ Olódùmarè ò ní kájú kú ìgbọ́dún láyé ọdún kan ni. Gbogbo ọjọ́ kọkànlélógún ní oṣù keje. Òun náà lọ́jọ́ àdániwáyé dá ọ. Tọdún 2024 rẹ̀ la fi ń bẹ̀ fìyìn fẹ́lẹ́dùà lókè. Olólùfẹ́ rẹ̀ tòótọ́ Dorcas Ọláyínká òun ló ní akí ọlọ́nìí wípé òní gàgà lónìí jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Màmá Joseph ní àṣeyẹ pọ̀lẹ́. Màmá Josiah ó ní akí ọkú oríire. Ṣèbí wa náà ni láṣẹ Olódùmarè òní kájú kú. Ó ní olólùfẹ́ mi máa ìdàlẹ́ yìí. Ó ní òní gàgà lọ́jọ́ ìbí rẹ̀ abọ́ ọdún pẹ́lẹ́wọ́ Ọlọ́run ọba. Ó ní kí ó ń ṣe ọ́ pẹ̀lẹ́. Ó ní délé bàbá tó bí ọlọ́mọ. Ó ní ìfẹ́ tóun ní ṣe ìfẹ́ tòótọ́ ni. Ó ní onínú funfun bí igbá ẹmu. Ó ní ìfẹ́ mi àtòkè wá. Ó léyìí tó ṣe lọ́dún èyí kò ní jáṣe mọ́ ṣe ni kó ṣàmì wìtìwìtì. Ọláyínká o. Àkàndé gbéra ńlẹ̀ ó dìde. Stephen Olúwaṣeun aláṣẹ àtolùdarí PSK Studio tó kárí ayé. Bàbá Joseph, bàbá Josiah, bàbá Success lẹ́ o. Láṣẹ Ọlọ́run ọba mi ò ní kájú kú. Olólùfẹ́ rẹ̀ tòótọ́ Dorcas Ọláyínká onídélé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ilé ńlá o. Ní Kwara ilé. Ọmọ onígbìn nẹ́dọ̀. Ọmọ ààrẹ Ọ̀ṣun ṣèbílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Ọmọ Arẹ́kùnjoyè. Ọmọ Adékẹ́gbókún ṣèbílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Ní Kwara mo wà wọn ò tí ì rebi kankan. Ọmọ òkè onígbìn nẹ́dọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìgbín bẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Tukutuku ní ṣewé òkò gẹrugẹru. Àpọ̀jù ogun a sì máa fi mọ́ dùgbẹ̀dùgbẹ̀. Ṣèbílẹ̀ àwọn bàbá rẹ ni. Ọmọ rẹ Yorùbá lò. Ilé rẹ mo wà wọn ò tí ì rebi kankan. Ọmọdé ọba ń pẹ́ ṣìkì. Ọmọ ìjèṣẹ́ àjèjì. Láṣẹ Ọlọ́run ọba mi ò ní kánjú kú. Ṣèbẹ́yìn náà lọmọ odò ọ̀rọ̀. Ọmọ àríkí ilé àwọn bá tó bí ọlọ́mọ ni. Lágbára Olódùmarè ọdún eléyìí ò ní jáṣe mọ́ láṣẹ Ọlọ́run ọba. Ò ní kánjú kú ṣe ni kó ṣàmì wìtìwìtì. Tó o bá ń gbọ́ tó pọ̀ tó ń dùn mọ́ ẹ létí. Olólùfẹ́ rẹ tòótọ́ Dorcas Ọláyínká ló ní akí ọ. Wípé igba ọdún lónìí ọdún kan ní ṣe ni kó ṣàmì wìtìwìtì. Wọ́n lè máa béèrè lọ́wọ́ yín pé ta ló kọrin ewì látẹ̀ẹ̀kan yẹn o.